ṣé lóòótọ́ ni pé àṣírí àwọn blogger tí wọ́n ń gbowó láti máa ba àwọn kábíyèsí kan lórúkọ jẹ́ ti tú? Báwo ló ṣe jẹ́? Ṣé ẹ rántí pé Olúwo nínú fọ́nrán wọn sọ̀rọ̀ àwọn tí wọ́n ń sanwó fún àwọn blogger láti máa ba àwọn kábíyèsí kan jẹ́? Báwo wá ni o? Kí làṣírí tó tú? Ta lọ̀rọ̀ yìí kàn? Báwo lọ̀rọ̀ yìí ṣe kan àwọn kábíyèsí kọ̀ọ̀kan o? Àwọn kábíyèsí wo ló kàn? Báwo ló ṣe kan Olúwo ti Ìwó? Báwo ló ṣe kan Aláàfin Ọ̀yọ́? Báwo ló ṣe kan Ọọ̀ni of Ifẹ̀? Báwo lọ̀rọ̀ yìí ṣe jáde? Kí ló ṣẹlẹ̀ gangan? Ọ̀rọ̀ yìí ó mà tún ṣe bí ẹni pé ó kan Àjànàkú Akéwì. Báwo ló ṣe kàn án? Ẹ gbọ́ nínú fọ́nrán yìí. Nígbà tí ẹ bá gbọ́, ẹ gbọ́ gbogbo bí ọ̀rọ̀ ṣe jáde, bí ọ̀bẹ ṣe bẹ̀ṣù. Ẹ̀yin èèyàn wa, nǹkan bẹ́nu fọ́nrán yìí o. Oríṣiríṣi náà ni àwọn èèyàn ti ń sọ lórí ayélujára. Bó ṣe wá jẹ́, ẹ gbọ́ nínú fọ́nrán yìí. Tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu ẹni tó túlẹ̀ gangan, ẹ wàá gbọ́ ohun tí kábíyèsí Olúwo sọ. Àjànàkú Akéwì, ṣe dáadáa lẹ́wà. Fáyẹmí ló ń bá ń sọ̀rọ̀ láti UK. Nàìjíríà nọ́mbà mi lélẹ̀. Ó ní iṣẹ́ kan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe ni. Mi mọ̀ bóyá má bá mi ṣe. Mi ò dẹ̀ fẹ́ kó pẹ́. Hello bàbá mi. Ẹ kú ọjọ́ méjì mẹ́ta o, ẹ kéré oko délé o. Mo ṣe gbọ́ voice note yìí ni. Ó ti yá. Ìgbé orí nǹkan méjì láwọn tọ̀. Ohun tá a mọ̀ ọ́ ṣe náà nìyẹn. Ó yẹ ẹja gbọ́ bó ṣe lọ, ẹja gbọ́ nǹkan tó dálé lórí. Ẹja wọ studio. Ẹ má bínú, ó pẹ́ kí n tó dá yín lóhùn. Iṣẹ́ ni. Nǹkan tí mo fẹ́ kí ẹ bá mi ṣe ni pé ọmọ Ifẹ̀ ni mí. So mo dẹ̀ jẹ́ ọmọ ìkan lára àwọn olóyè pàtàkì. Lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, mo fẹ́ kẹ́ bá mi ṣe ewì tí ò ní ju bí 10 minutes lọ fún Aláàfin àti àwọn ọba òkè Ògùn, torí pé mo rí pé ó lọ sókè Ògùn, mo dẹ̀ ń gbà wọn kankan. So mi ò fẹ́ kó ju 10 minutes lọ. Èló ni? Tí mo bá fowó ránṣẹ́, ìgbà wo lẹ máa post, ìgbà wo ló máa wà available? Hello bàbá mi. Pípẹ́ iṣẹ́ kò àlẹ́sítẹ́ bá sanwó lè ní báyìí títí àárọ̀ túnla. Torí màá ní káwọn onílù wá lùlù lọ́la, so títí ọ̀túnla ẹ máa gba iṣẹ́ yín. Bọ́ọ̀rù iṣẹ́ yẹn 450 ni mò ń gbà o. 450 ni o. Gẹ̀ǹkẹ̀dẹ̀ fún mi ní story tó full. Gbogbo ohun tẹ́ fẹ́ ká sọ sí wọn. So máa ready títí àárọ̀ túnla. Sáìdì bo lọ́dọ̀ yín nífẹ̀ẹ́ sà. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ẹ fún mi ní information yẹn kí n bẹ̀rẹ̀ iṣẹ́ lé lórí. So máa send account details. Then àwọn crew mi máa ní kí wọ́n pàdé mi láàárọ̀ la. So títí àárọ̀ túnla everything ti máa ready. Mo ti pe ẹni tí ó máa bá mi ṣe owó yẹn, torí pé kò sówó ní Nàìjíríà àkáǹtì mi. So ẹni tó máa bá ẹyẹ méjì ò ń jà sá. Ṣe mistake. Àjànàkú Akéwì àrùn lẹ ń bá sọ̀rọ̀. Iná ńlá gorí ilé fẹjú òjì lórúkọ bẹbẹ. Àjànàkú lẹ ń bá sọ̀rọ̀. Ní bọ́ sọ́wọ́ alágbèdá o. Tẹ́ bá dẹ̀ fẹ́ rójú mi, you are free to do so. Ẹyẹ méjì ò ń jà sá. Ṣe mistake. Àjànàkú Akéwì àrùn lẹ ń bá sọ̀rọ̀. Iná ńlá gorí ilé fẹjú òjì lórúkọ bẹbẹ. Àjànàkú lẹ ń bá sọ̀rọ̀. Ní bọ́ sọ́wọ́ alágbèdá o. Tẹ́ bá dẹ̀ fẹ́ rójú mi. Okay. Wow. Ọmọ onífẹ̀ẹ́ àbúrẹ́, ọmọ adádé owó rẹ̀ mọ ìpè ọ̀ ní ẹrù jẹ̀jẹ̀. Màá send the picture mi sí. Picture mi nìyẹn. bàbá kẹ́pẹ́ fún wa. Owó yẹn máa wọlé láìpẹ́. Mo ti confirm ẹ báyìí. Mo ti ní kí friends mi yẹ kó bá mi ṣe, ẹ máa rí. Tẹ́ bá ti rí kẹ́ message mi. All right, okay sir. Tó bá ti wọlé, màá jẹ́ kẹ́ gbọ́. Àjànàkú Akéwì, ọba ń kí ọ, oko tó pòrò, onílù gbẹdú kì í lẹ̀lù dànù. Bí ti ń kọ́ wọn níjó ní ń kọ́ wọn lórin, bẹ́ẹ̀ sì ní ń fún wọn lámọ̀ràn kan àmúkọ́gbọ́n.
asọ̀rọ̀ pagba òwe àjànàkú ti dá wọn lóhùn bọ́rọ̀ ò bá jòwe ẹnìkan kì í pa ohun tó bá jòun sóhun lóye àfimọ́ òwe òun àjànàkú akéwì káàbọ̀. sọ ẹ jẹ́ kí n gbọ́ látọ̀dọ̀ yín. wọ́n ti lọ́kànjúwà tó ń lọlé àwọn ẹ sọ fún pé bó ṣe lọ náà ni ó padà wálé. tálákà tí ń bó lọ́wọ́ ṣèlérí bó máa rí pípọ́n ojú òun ẹgbọ́n náà kí lóhun tó fẹ́ sun tó jẹkún lọ. so iṣẹ́ ni mò ń ṣe lọ́wọ́. wọ́n ti ládé orí la fi mọba fìlà abetí ajá la fi mọba láàfin Ọ̀yọ́ ládé 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 aláàfin ò ládé adé aládìkún la gbà fà láàfin ẹ̀jẹ̀ ọmọ iye wọn. bọ́dà mi kò ní bàjẹ́ ẹ wo tẹ bá ti wà lẹ́sibísì ẹ bá mi sẹ́ǹdì owó yẹn a tún fẹ́ parí iṣẹ́ yín tó bá ti dàárọ̀ làwọn máa mix ẹ̀ then video fashion náà máa rẹ́dì lọ́la. mo lérò pé gbogbo ẹ̀ lẹ ti gbọ́ òun àti ẹni tẹ́ ẹ bá wo kíní ìdá rẹ bá gbọ́ dáadáa ọ sọ fẹ́ ni pé ẹni ń bá sọ̀rọ̀ pé àwọn fẹ́ kó bú Aláàfin Ọ̀yọ́ ẹni tó sọ kìí ṣe pé ẹni ò kìí ṣe pé ẹni ń lérò ń gbà pé kó bú Aláàfin Ọ̀yọ́ ẹni ń lérò ń gbà pé òun fẹ́ mọ̀ bọ́ yóò dodo àbírọ́ ni pé wọ́n ń fún àwọn èèyàn lówó láti máa bú àwọn ọba kan ni ẹni wọ́n á ti ṣe pé kó bá wọn ṣe ewì láti yẹpẹrẹ bàbá wa Aláàfin Ọ̀yọ́ inú mi ni gbogbo àná la gbọ́ ọ sọ yìí tó fẹ́ gbà òun gba 450,000 òun gbà òun gbà wò ẹni gbogbo sájọ ọba wọn jọ bára wọn sọ̀rọ̀ wọn jọ parí ọ̀rọ̀ wọn sí 300,000 naira. bẹbẹ ń bẹ lórílẹ̀ ayé o wọn wá ń bi léèrè pé gbà wo ni iṣẹ́ ọ̀jáde oníṣẹ́ wọn jáde ní ọ̀la tí í ṣe bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ má jẹ́ ń tàn yín ọ padà ṣe ewì jáde ó ń retí pé ní òun fowó ránṣẹ́ ńgbẹ́ni sọ pé ìlú òyìnbó lòun wà wọ́n sàn ń ṣiṣẹ́ lọ ó lóun ti kó kínní kan kódà ìwé tọkọ tó fi kọ ewì láti fi yẹ̀yẹ́ bàbá Aláàfin Ọ̀yọ́ ìwé ọ̀hún rèé nígbà tó ṣe tí ó ṣe tán ìwọ̀nba ewì tó fi ránṣẹ́ sẹ́ni pé iṣẹ́ wọn ti ń jáde o pé ọ́díò rẹ̀ ti jáde kí wọ́n gbọ́ wò. wọ́n ti ládé orí la fi mọba fìlà abetí ajá la fi mọba láàfin Ọ̀yọ́ ẹ ń bá fẹ́ ṣèwádìí ọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà lè wù nǹkan pamọ́ mọ́jì àgbọ̀kàn sí ibẹ̀ mi kọ́ lè ní ọ̀dà akọ rẹ̀ ṣùgbọ́n ó kọ ẹ̀ náà ẹ̀ ti rí nínú ṣé wàá rí gbà tó wá ṣe ọ wá ń béèrè pé ṣé kóun ò fi ewì yìí ṣé kóun ò fi ránṣẹ́ kóun ọ̀dà akọ ẹni yìí ọ̀dà lóko kọ́mọ̀dà akọ òun kò nídìí ọ wá ní ṣé kóun ò fi ránṣẹ́ sí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ gbogbo ẹ̀ náà lẹ gbọ́ fúnra yín ẹni ọ̀dà lóhùn ṣùgbọ́n àṣìṣe pé 300,000 ó ti múmú lẹ́mìí rẹ̀ gbá owó tó ń bá gbà ó ti gbalẹ̀ lórí ó ti ń gbọ̀n ó ti ń sọ oríṣiríṣi ẹni ń padà dínà mọ́ ó búlọ̀kù ẹ̀ láti má jẹ́ kí wọ́n jọ sọ̀rọ̀ mọ́ ó tún fi nọ́mbà ìyàwó rẹ̀ ó tún fi bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ó tún fi ránṣẹ́ sẹ́ni o ẹni tó ń búlọ̀kù ìyàwó ẹ̀ náà ọ wá lọ sọ́dọ̀ ẹnìkan tó pèrè ẹ̀ ní Ògbóni àbí ìyàwó Ògbóni kínní kan bóyá àwùṣẹ ọba àwùṣẹ Ògbóni àbí kínní ó pèrè rẹ̀ nílé Ifẹ̀ ẹni náà tó wá kó ránṣẹ́ sí ẹni pé wọ́n mẹ́jú ẹ̀wà wọn lọ ọ̀rọ̀ owó ṣọ́ọ̀ṣì owó iṣẹ́ lówó iṣẹ́ irú èwo ṣówó iṣẹ́ ebè kíkọ́ àbí owó iṣẹ́ igi wúwú ẹ wo bí àwọn èèyàn báyé jẹ́ dé torí pé ẹ náwó pé ẹ fẹ́ gbowó ẹ wá ń gbowó láti máa ba àwọn ọba kan lówó láti máa yẹpẹrẹ àwọn ọba ó ti pẹ́ táwa ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń yẹpẹrẹ àwọn ọba gbogbo tẹ́yìn sọ pé Olúwo owó lẹ̀ ń gbà ṣùgbọ́n táwa mọ̀ ní pé gbogbo ẹni tí ń ṣerú eléyìí láti máa yẹpẹrẹ àwọn ọba kan torí àwọn ọba kan. ṣe wọ́n máa ń pọ́n mi à ń sọ níṣẹ́ fún gbogbo èèyàn kọ́ lè gbàgbọ́ kì í ṣe àní ẹnìkan kò tí ì sí ẹni náà kò tí ì sí ọba náà kò tí ì sẹni tí ẹ dá náà tí ò ní mọ bẹ̀rù lèmi kẹ ọba àwọn ọba nìkan mọ bẹ̀rù ọba tó bá fi rẹ̀ sípò tó yẹ kéèyàn bọ̀ fún abọ̀ ọba tí ọba ti fi rẹ̀ sípò yóò tẹ̀ yóò fà tẹ́tẹ́ jù ọba tó bá lè wọ́n máa bolú jẹ́ wọ́n máa ba Aláàfin jẹ́ wọ́n máa sanwó tuntun máa ba àwọn ọba tí a máa ti fẹ́ gbórí
ebi wọ́n gbé rí gẹ́gẹ́ lómi náà gbé rí ẹjẹ́ kọ́ba mi náà gbé wọn mọ́ tí gbogbo wọn bá jọ ń gbé rí tí kò dáa ni. tí wọ́n lóde tó ọ̀fẹ́ jẹ́ kó jẹ́ pé wọ́n nìkan wọ́n fẹ́ gbé rí ọba ìwọ gan ọba jẹ gbogbo tẹ̀sí orin ọ̀ padà bọ̀ lórí rẹ̀ nígbà tí ọba wo orí rẹ̀ báyìí hápà ńlá ni gbàgà. Slega manu. Wàláì kò tí ì sí ẹ tó gbógun tì mí mo fọlọ́ múra kò sí ẹ fẹ́ tó gbógun tì mí táyé rẹ̀ bàjẹ́ ó lè má bàjẹ́ ní ẹsẹ̀kẹsẹ̀ ìbá àṣọba ìbá àṣòjòyè ìbá àṣẹ ọmọba kẹ́nikẹ́ni ó bá ti gbógun tèmi Adéwálé Abdulrasheed tàbí tó ní ká máa bàjẹ́. tó òun lẹ ti gbọ́ yo ẹ̀yin èèyàn wa kí lè ròyìn ẹ dá sí i báwo ló ṣe rí lọ́dọ̀ yín o ṣé lóòótọ́ ni gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí ṣé lóòótọ́ ni àbí wọ́n mú nǹkan kan wọ́n mú voice kan pọ̀ mọ́ voice míì ní ṣé lóòótọ́ ni ṣé bó ṣe jẹ́ gangan nìyẹn àbí báwo ni kí lè ròyìn ẹ dá sí ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching á lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu